ìjọ tá a bí àkọ́bí wa ni ìjọ tá a bí àkọ́bí ṣe rí jọ yẹn ní University College Hospital ní àwa nígbà yẹn tí mo ń kọ́ṣẹ́ obstetrics and gynecology lọ́wọ́. Ó wá jẹ́ pé ọjọ́ yẹn gangan mo wà on duty ní labour ward èmi gangan, ṣùgbọ́n nígbà yẹn àárín ọgbà là ń gbé, ìjọba fún wa lé láàrin ọgbà, so àwọn neighbor mi náà bá mi gbé ìyàwó mi wá. Kò sí fóònù nígbà yẹn 1981, kò sí fóònù, so kò sí pé kán pè ẹ́ pé ìyàwó ẹ wọ́n kàn gbé dé ni kí ló dé, wọ́n ní ó ti bẹ̀rẹ̀ sí ṣe èmi dẹ̀ ní operation tí n fẹ́ ṣe ní tíátà tó ti prepare tó ti ready. Mo rántí ọmọbìnrin náà Ìgè ni ọmọ ẹ̀ fi ń bọ̀, alákọ̀ọ́bí dẹ̀ ni, so kò lè bí, so èmi ni mo máa ṣe operation. Ó ti ready, ìyàwó dẹ̀ rèé, ó ti lọ lé bọ́ kí ni bí, so mi ò ní choice, wọ́n láti lọ ṣe operation pé Ọlọ́run ṣàjẹ́ kó bímọ ẹ ní ayọ̀. Àwọn other doctor wọ́n look after bí tí ẹ mọ̀ bí mo ṣe ṣe operation yẹn jọ náà, ṣàṣe gbogbo nǹkan tó wà pé kí n ṣe tán kí n lọ wo alpha. Nígbà tí màá fi jáde ọmọ ti jáde. Aláròyé máa wí o. Ọ̀rọ̀ ṣẹ́rí kò síbi tó lè ò ti sí o. Ó lè wọ́n wà ní gbogbo bí ló lè wà. Lóòótọ́ wọ́n máa ń jí nǹkan àwọn aláìsàn, mi ò ní parọ́ fún yín, ó ń ṣẹlẹ̀ bí náà. Wọ́n á jí fóònù, wọ́n á jí owó, wọ́n á jí dis, wọ́n á jí, ó ń ṣẹlẹ̀ bí. Ṣùgbọ́n a máa ń mú àwọn kọ̀ọ̀kan, àwọn tó a dẹ̀ máa ń rí pé wọ́n wà ń díẹ̀, àwọn bíi àwọn junior staff ni, kì í ṣe doctor, kì í ṣe nurse, àwọn bíi junior staff la máa ń rí pé wọ́n wà ń díẹ̀. Ìkíní, then àwọn ẹbí aláìsàn míì tán bá aláìsàn míì wá sílé ìwòsàn, àwọn náà máa ń jí ẹrù ẹlẹ́rù. Yes, kan tá a rí nìyẹn. Ṣùgbọ́n kan tá a ti ṣe ń sìn níbí ni pé ṣé mọ̀ pé òfin gbogbo àgbáyé kò gbà wá láyè ká fi CCTV sí ward, a gbọ́dọ̀ ṣe torí privacy issues. Torí ìyẹn ni ò bá ti dájú pé ká fi àwọn kí wọ́n ti ń pè kámẹ́rà olófòfò ká fi sí, a gbọ́dọ̀ ṣe, òfin àgbáyé ò gbà bẹ́ẹ̀. Ṣùgbọ́n a lè fi sí corridor, ó wà ní àwọn corridor wa, so ìyẹn ti ràn wá lọ́wọ́ láti mọ àwọn tó ń ṣiṣẹ́ bí ẹ̀ ń gbà míì, a máa ń rí wọn. Ṣóyé yín, ìkíní nìyẹn. Ìkejì ni pé gbogbo ward wa ló ní security men, ṣùgbọ́n ẹni tó jí fóònù tó bá ti kí bàpò ó ń lọ nìyẹn, ó máa ṣòro láti mọ̀ pé ẹni báyìí báyìí. Bọ̀ gbogbo àwọn tá a bá mú a máa ń dá sẹ̀ríà fún. Bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn a sì lé ọ̀gbẹ́ni kan níṣẹ́, security man ni, tó jí fóònù aláìsàn. Kìdẹ́ṣà ẹlẹ́ẹ̀kíní ẹlẹ́ẹ̀kẹta ẹni yẹn. Ẹlẹ́ẹ̀kíní wọ́n demote ẹ̀, ẹlẹ́ẹ̀kejì wọ́n suspend ẹ̀. Ṣùgbọ́n gbà tó tún wá ṣe léyìí, àwọn ìjọba wọn ní ká lé iṣẹ́ àti lé iṣẹ́. So àwọn tá a bá mú a máa ń dá sẹ̀ríà fún wọn. Then gbogbo àwọn ètò ní ward tá a máa ń ṣe, a máa ń sọ fáwọn tí wọ́n wá pé ẹ pàlẹ́ ẹrù yín mọ́ o, nǹkan tó bá ti jẹ́ nǹkan tó jẹ́ olówó ńlá ẹ má kó wá bí, má gbé góòlù wá sí ward, nǹkan kan má mú owó tó pọ̀ wá sí ward, mú ATM card ẹ ti tó bá tiẹ̀ nídòwó àsáré lọ, wọ́n á bá ẹ lọ gbowó, má kó wá rẹpẹtẹ. So irú yẹn á jẹ́ kí ìyẹn dínkù.
ṣe rí kejì tẹ́ béèrè yẹn pé àwọn tó ń fẹ́ jà tó ń fẹ́ dà wá láàmú nǹkan kan ó wà tẹ́lẹ̀ ṣùgbọ́n a ti yanjú ẹ̀ díẹ̀díẹ̀ bá a ṣe ń sọ̀rọ̀ yìí ọlọ́pàá méjì ló wà náà ọgbà ẹ̀ tó yẹ pé 24/7 ló ń ṣe nínú ọgbà ẹ̀ tí area F fún wa. ẹlẹ́ẹ̀kejì area F bàbá pè wọ́n ní ìṣẹ́jú méjì wọ́n ti débì. ẹlẹ́ẹ̀kẹta a ní security outfit tá à ń pè ní rapid response force tá a ti kọ́ńṣẹ́ tó jẹ́ pé tí wàhálà bá ti bẹ́ níbì kan àwọn náà máa kọ́kọ́ wá káwọn ọlọ́pàá area F tó dé. ìkíní nìyẹn. ìkejì a ti kọ̀wé sí gbogbo hospital wa tẹ́ bá kiri ẹ rí má jàǹbí o má nà dókítà o má nà nọ́ọ̀sì o tí o bá ṣe wàá jìyà á dá sẹ̀ríà fún ẹ akọ́ káàkiri. Zero tolerance for assault on health workers. Àti dá sẹ̀ríà kíákíá wọ́n ti kó wọn lọ sí èrè alẹ́ àná. Bọ́ọ̀sì wa tó ń gbé àwọn staff lọ́lé ó ń lọ mọ́tò kan ó wárọ̀ fún wọn ó fẹ́ fa accident wọ́n bá dúró wọ́n bá fẹ́ bá ara bí yẹn wí wọ́n bá bẹ̀rẹ̀ sí bá àwọn staff wa jà wọ́n kán àwọn méjì lẹ́sẹ̀. alẹ́ àná ni mo sọ yìí head driver wa tó wa mọ́tò wọ́n kán lẹ́sẹ̀ ìkan nínú àwọn staff wa tó wà nínú mọ́tò wọ́n kán lọ́wọ́ a kó wọn bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n wà lórí IF wọ́n ti transfer wọn lọ sí police station kan tó ń kó àwọn criminal lọ so à ń fi ṣeré so àwọn staff wa mọ̀ pé ẹ̀mí àwọn ó safe níbí torí pé gbogbo àwọn measure yẹn láti fi lélẹ̀ pé tí anybody àwọn tó tiẹ̀ àwọn tó máa ń bara jẹ́ pé bóyá ará ilé wọn kú níjọ́ ní ìkan ọ̀gbẹ́ni kan bàbá ẹ̀ tó jẹ́ pé ó sick gan àti battle life ẹ̀ but ó ṣáà padà kú ó bara jẹ́ bẹ́ẹ̀ sí fọwọ́ fọ́ àwọn lúva wa ó tẹ̀ ṣera ẹ̀ léṣe pàápàá agbe lọ a ṣe treatment fún a ṣe gbogbo ètò ọwọ́ ẹ̀ ṣùgbọ́n kó tó gba death certificate bá tún gbogbo liver wa ṣe within 2 days wọ́n ti ra new liver síbẹ̀ so a fi kíní yẹn ṣeré rárá àtọ̀. ṣe rí ọlọ́run á fún wa ní ìrọ̀rùn nílẹ̀ Nàìjíríà inú wa dùn pé gbogbo àwọn nǹkan tá à ń wòye lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó dàbí ẹni pé bóyá ìrọ̀rùn fẹ́ wá díẹ̀díẹ̀ ṣùgbọ́n ìgbà tí iná ta tún wá gbọ́ lánàá yẹn ló tún jẹ́ kí ẹ̀rù bà á pé ṣùgbọ́n mo rò pé wọ́n á wò ṣe mo ní feeling pé wọ́n á wò yẹn ṣe. now ṣé láwọn òṣìṣẹ́ wa gbogbo nǹkan tó bá jẹ́ ẹ̀tọ́ wọn tíjọba ti approve fún wọn a fi ń jẹ wọ́n yà owó oṣù ni o àwọn allowance tó máa ń gbà àwọn tó ń ṣiṣẹ́ alẹ́ àwọn tó ń ṣiṣẹ́ mọ́jú oríṣiríṣi allowance tó ń gbà àwọn tó ń ṣiṣẹ́ kọjá iṣẹ́ time tí ó yẹ kán lọ ilé aago 4 a tún bọ́ wọn fún wọn lóúnjẹ à ń fún wọn lóúnjẹ àwọn tó ń ṣiṣẹ́ àwọn dókítọ̀ àtàwọn òṣìṣẹ́ míì tó ń ṣiṣẹ́ kọjá time aago 4 yẹn a pèsè ibi tó ń lè fẹ̀yìn sí kan rest
tó tiẹ̀ ó lè rẹ́jú díẹ̀ kó tó tún padà sí ìdíṣẹ́ àpèsè ẹ̀. So gbogbo àwọn nǹkan tí àwa ń ṣe nìyẹn. Àwa ò lágbára kankan láti sọ pé ká lọ ra gàrí rẹpẹtẹ kẹ wá máa rà ní owó kí ló ń rìn lágbára yẹn. Ijó ní tí àwọn custom wá bí pé a fẹ́ ta ráìsì o ní owó pọ́kú ṣẹ́ láwọn òṣìṣẹ́ tí wọ́n fẹ́ kíá a gbé mọ́tò sọ́nà ta lọ wọ́n dẹ̀ ta 200 bags fún wa àsanwó ẹ̀ àwa owó àsan kó tó di pé àwa bẹ̀rẹ̀ sí tà fún àwọn òṣìṣẹ́ wa nígbà yẹn. Èyí tó yẹ kó jẹ́ 25,000 wọ́n ní ká ta 10,000. Wọ́n dẹ̀ ní pé àwọn òṣìṣẹ́ junior staff nìkan la gbọ́dọ̀ tà fún. A dẹ̀ ṣe bẹ́ẹ̀. A ṣe bẹ́ẹ̀. Ìgbà tó yá ìjọba wọ́n tún kó búrẹ́dì wá rẹpẹtẹ ojú ọ̀sẹ̀ méjì lọ sẹ́yìn pé ká pín fáwọn òṣìṣẹ́ kíákíá àti ṣe ètò yẹn. So kí ni mò ń sọ? Nǹkan tí mò ń sọ ni pé gbogbo àwọn nǹkan tó jẹ́ tọ́ wọn tó wà ní ipá wa láti ṣe à ń ṣe. Àwọn tá a lè ṣe ni pé ká sọ báàgì ráìsì di 20,000. Lágbára yẹn lágbára. Then ìjọba wọ́n dé wọ́n ní nítorí owó mọ́tò kí òṣìṣẹ́ ńkọ́ kó máa wá bíṣẹ́ fún ọjọ́ 3 péré ẹsẹ̀kẹsẹ̀ láti bẹ̀rẹ̀ sí ṣàríyànjiyàn láti ṣe roster fún àwọn tán kì í ṣe essential worker like doctor nurses kò sí tó kọ àwọn yẹn but àwọn tó yẹ pé admin tailor washman nǹkan gbogbo bẹ́ẹ̀ ìjọ́ 3 péré ni kò wá bíṣẹ́ ìjọ́ 2 yòókù jókòó lé ẹ̀. Ṣùgbọ́n ètò tí ẹ pa lẹ́rìn jù ni pé ẹlòmíì ìjọ tó a ní kó jókòó lé a tún wá sí ẹmọ díẹ̀ ojoojúmọ́ tó ń wá yẹn wọ́n rí nǹkan wọ́n rí nǹkan ẹ wá ní ó jókòó lé báwo ló ṣe fẹ́ rí nǹkan yẹn ó dẹ̀ lè jẹ́ thank you ó lè jẹ́ àwọn ẹbí aláìsàn ọ̀gbẹ́ni ó ṣe o gbà ó ṣe tó bá jókòó lé so ẹ tún rí wọn máa wá bí iṣẹ́ pé off duty ló wà ọ̀gbẹ́ni Ìjẹ̀bú Òde láti bẹ̀rẹ̀ àṣà akọ́ ẹ̀kọ́ ẹ̀ di primary 4 níjẹ̀bú Òde àwa lọ sí Ìbàdàn. Ilé ìwé wo lẹ lọ ní primary yẹn? Primary àkọ́kọ́ bẹ̀rẹ̀ ní Christ Church Orogun Ìjẹ̀bú Òde àwa lọ Ìbàdàn ní primary 4 Ebenezer African Church School Òkè Àdó Ìbàdàn la lọ. Lẹ́yìn yẹn àwa lọ sí Government College Ìbàdàn. Ẹ ti gbúrò Government College Ìbàdàn yẹn àwọn èèyàn jàǹkàn ní Professor Wọlé Ṣóyínká Chris Kọ́ládé gbogbo ibẹ̀ náà lọ. Lẹ́yìn yẹn la wá lọ sí University of Ife la fi lọ kọ́ ẹ̀kọ́ ìwòsàn ní University of Ife. Àwa la kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yẹn ní University of Ife tó ń pè ní Pioneer Set ní University of Ife. La fi ṣetán ní 1978. Àwa lọ ṣe house job tí mo sọ yẹn ní University College Hospital Ìbàdàn. So lẹ́yìn yẹn la lọ sí ìlú ní Kaduna Air Force Medical Center ní Kaduna láti ṣe ọdún kan NYSC. Lẹ́yìn yẹn la padà sí University College Hospital Ìbàdàn pé a fẹ́ kọ́ ẹ̀kọ́ láti mọ̀ nípa títọ́jú àwọn obìnrin pé tó ń pè ní obstetrics and gynecology. So a fi ọdún 6 wọ̀nyí títí di 1986 la ṣetán lágbo ìyẹn tó ń pè ní fellow
tí mo sọ fún yín lẹ́ẹ̀kan agbáwí fellow. Àwa wá sí Èkó, àwa bẹ̀rẹ̀ iṣẹ́ consultant ní General Hospital Ìkẹjàmbí ní 1986. Ìgbà tó di 1989 wọ́n ní ká lọ ṣe iṣẹ́ ìgbèríko ní Badagry General Hospital. Ẹ̀nà máa ń pè ní rural posting nígbà yẹn. Wọ́n ṣe mọ́ sí, ó dẹ̀ dùn mí pé wọ́n ṣe mọ́. Torí ó dáa gan. Ìdí ẹ̀ tí wọ́n ṣe mọ́ sí ni pé gbogbo hospital ní Èkó yìí àti gbogbo ètò wà ní gbèríko ló ti ní àwọn ọ̀jọ̀gbọ́n. Lagos State ó yàtọ̀ sí gbogbo state. Kò sí hospital ní Lagos State tí ò sáwọn ọ̀jọ̀gbọ́n bẹ̀ títí kan àwọn tó wà ní gbèríko Ìjẹ̀dẹ̀, Àgbọ̀wá nǹkan kan. So kò ní ìdí pé kán tó máa gbé àwọn kan lọ ṣe rural posting mọ́. Mo rò pé àná ṣe stop. Bàtà wá Badagry yẹn mo gbádùn ibẹ̀ torí ẹja tútù. Tàbá ṣiṣẹ́ tán a lọ sí beach, a jẹ àmàlà pẹ̀lú ewédú àtẹja tútù. Ká tó di pé a tún máa padà bọ̀ lẹ́kọ̀ọ́. Bàtà ṣe yẹn tán ni wọ́n wá fẹ́ bẹ̀rẹ̀ Àyìnkẹ́ House ní Sir Mobọ́lájí Banker Anthony ó kọ́ Àyìnkẹ́ House. Wọ́n wá ń wá àwọn obstetrician tó dájú tó máa fi bẹ̀rẹ̀ Àyìnkẹ́ House. Tó bá rántí mi pé ọgbẹ́ni kan wà ní Badagry ẹ lọ gbé padà wá kó pẹ̀lú àwọn tó máa bẹ̀rẹ̀ Àyìnkẹ́ House. Bí iṣẹ́ padà sí Àyìnkẹ́ House yẹn kò ju ọdún méjì tá a ṣiṣẹ́ yẹn náà ni ó yá ìwọ wá jẹ́ medical director Àyìnkẹ́ House. Ló bá di medical director Àyìnkẹ́ House. Mo ṣe fún bí ọdún mélòó kan. Màá ní òkè ìtòṣe bí náà tó jẹ́ ká tún lọ lo ọpọlọ ẹ níbòmíì. Wàá gbé mi lọ sí Ala Maternity Hospital lẹ́kọ̀ọ́. Mo ṣọdún 3 ń bẹ̀. Gbà tó yá wọ́n tún wá ní pé ọ̀gbẹ́ni padà máa bọ̀ l'Àyìnkẹ́ House kó tún á jó lórí Àyìnkẹ́ House. Lẹ́lẹ́kejì kò ṣẹlẹ̀ rí sà pé ẹni tán gbé kù ní medical director ibì kan tó lọ wọ́n tún gbé padà wá lẹ́lẹ́kejì. Ó dẹ̀ ṣẹlẹ̀ sí mi. So ẹlẹ́kejì yẹn ni ó wá fi di pé ó bọ́ sí 1999, 2000, 2001 tá fẹ́ bẹ̀rẹ̀ LASUT. So wọ́n wá ní pé òkè ìwọ ni kò jẹ́ Director of Clinical Services LASUT. Ṣùgbọ́n nǹkan kan tí mi ò sọ fún yín ni pé Cherry nígbà tí mo ṣe tán ní UCH ní 1986 nǹkan tó wù mí jù láti ṣe ni pé kí n di ọ̀jọ̀gbọ́n ká máa ṣe academics. Nǹkan tó wù mí jù ni. Ṣùgbọ́n tí a ṣe Director of Clinical Services yẹn tá wá rí pé medical school ti bẹ̀rẹ̀ ń bí. Wá ní ó sì wù mí kí n ṣiṣẹ́ ọ̀jọ̀gbọ́n. Àwọn kan ní àsìkò ti lọ láti 1986 tó ti ṣe tán títí di 2005 19 years ti lọ. Ó lè má di professor mọ́. Ní ẹjẹ́ àṣẹ bá ṣe koríbọ̀ ní 2005. Padà sí Iléèwé kọ́ mi padà sí iléèwé. Mo bẹ̀rẹ̀ academic career pé kọ́ láti di professor. Mo join university, Lagos State University as senior lecturer. Nígbà tó di 2008 wọ́n promote me mo di associate professor. So 2013 mo wá di full professor. So a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A dẹ̀ ń bá ṣẹ̀yàn lọ, à ń kọ́ àwọn medical student, à ń kọ́ àwọn resident doctor. Nígbà tó di 2018 tí wọ́n ní pé ń kọ́ àyè ṣí sílẹ̀ fún Chief Medical Director LASUT.
táwọn èèyàn wá ní pé wọ́n ní ìtí mo ṣe ládùúgbò ti tó wọ́n fi mí lẹ̀ ṣùgbọ́n ìgbà tó yá ṣá wọ́n ṣáà bá apply so bá ṣe bá ara wa ní ibi táwọn wà nìyẹn. Gbogbo ọkọ̀ mi ò ju pé kí n ṣọdún mẹ́rin kí n ṣe wọn bá ti ń bá lè ṣe kí n máa lọ. Mo máa rí pé iṣẹ́ wà ń bí tẹ́ bá rí gbogbo àwọn nǹkan tá à ń ṣe lọ lọ́wọ́ gbà. Mo ti sọ nípa SDG building fún un sìn àti kọ́ pediatric oncology center tó jẹ́ pé pediatric sickle cell center. Sickle cell yẹn àrùn kan tó máa ń bá àwọn ọjà rẹ pé egungun máa ro wọ́n ojú wọn máa yẹ́lò gan. So àwọn màmá yẹn Mrs. Adefulu rẹ̀ wọ́n tún donate building yẹn fún wa ó ti ready. Rotary Club of Ìkẹjà GRA wọ́n fẹ́ kọ́lé kan fún wa wọ́n ti bẹ̀rẹ̀ tó jẹ́ pé àwọn ẹbí patient wa tí wọ́n wá tọ́jú patient ní hospital dípò kan máa ju ẹni káàkiri kan máa sùn nínú mọ́tò a máa ṣe yàrá fún wọn nínú sùn fún owó tá a ṣẹlẹ̀ wọ́n máa sùn dáadáa tí ò ní sí pé mosquito ló máa jẹ wọn káàkiri ìyẹn ó ti ń lọ. Àwọn Redeem Church wọ́n kọ́lé kan fún wọn sí olókè mẹ́rin ní pediatric oncology àwọn jẹjẹrẹ tó ń bá ọmọdé jà ibẹ̀ láti máa tọ́jú ẹ̀. Màmá SDG ó tún kọ́lé kan lọ fún wa sí tá a pè ní presidential suite ìyẹn ó sọ fún wa ní ó ní òun ò fẹ́ káwọn èèyàn jàǹkànjàǹkàn kan máa kúrò nílùú yìí kan máa lọ sí òkè òkun lọ ṣe medical. Peter bá kọ́bì kan tó jẹ́ pé gbogbo àwọn amenity ló wà bẹ́ẹ̀ wọ́n á dúró níbi pé a dẹ̀ ní àwọn expert yẹn bí 150 experts la ní níbí iṣẹ́ ń sọ̀rọ̀ so ìyẹn náà ti ń lọ. Rotary Club of Ìkẹjà Rotary Club of Maryland àwọn yẹn ní pé ilé tá à ń dàdẹ̀ sí káwọn tún bá wa tún kọ́ so yẹn náà ń lọ lọ́wọ́ báyìí tó ń kọ́ lọ. Àwọn míì tá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí wà Office of the Chief of Staff of Federal Government wọ́n fẹ́ kọ́ eye center fún wa rẹpẹtẹ àṣìdúró de yẹn tí bẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so iṣẹ́ pọ̀ tá à ń ṣe lọ́wọ́ tá a dẹ̀ sì fẹ́ ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo ọmọ náà ti bá tiwọn lọ so mi ò tọ́mọ kankan mọ́. A lè dúpẹ́ bá a ṣe mistake pé kọ́ accidental discharge síbi kankan. Gbogbo àwọn ọmọ náà ti dàgbà tán ti bá tiwọn èmi àti ìyàwó lápọ̀ ṣùgbọ́n ìyàwó pàápàá àwọn náà níṣẹ́ ìjọba tó ń ṣe àwọn ní chairman Civil Service Commission so àwọn pàápàá busy èmi náà busy ṣùgbọ́n tó bá dalẹ̀ àpàdé aṣọ bí gbogbo dé ṣe lọ kankan gbà kan so kò sí wàhálà ń pa yẹn ṣùgbọ́n mi ò fi relaxation ṣeré mi ò fi ṣeré. Mo jẹ́ ọmọ ẹgbẹ́ Ìkẹjà Golf Club mo máa lọ bẹ̀ ní lóòrèkóòrè láti lọ ṣeré láti gbá golf láti bá àwọn ọ̀rẹ́ mi ṣeré àárẹ̀rìn àsọ̀rọ̀ ṣeré àbúgbò àwọn ẹ̀ ló ń jẹ́ kí èèyàn healthy. One, depression kò sí ṣeré ẹni tó bá ń lọ sí social club tó ń bá àwọn ọ̀rẹ́ ṣeré tó ń jọ máa rẹ́rìn èyí tó bá fẹ́ mọtí èmi ò ní mọtí ó ní reason ṣùgbọ́n àṣírí ó máa pẹ́ kán tó ní depression. Àwọn tó ń jókòó ní tó ń ronú àwọn ló máa ń ní depression.
mo tún jẹ́ ọmọ ẹgbẹ́ Yorùbá Tennis Club. Kódà mo ṣe chairman Yorùbá Tennis Club 2017-2019 ó tó di pé mo di chief medical director. Tẹ́ bá mọ̀ nípa Yorùbá Tennis Club ẹ mọ̀ pé club tó lákàkì. àwọn so láti jẹ́ chairman níbẹ̀ kì í ṣe nǹkan kékeré so mo ṣe so àwọn bí ṣe máa ṣùgbọ́n mi ò tún á fi ọ̀rọ̀ ìjọsìn Ọlọ́run ṣeré. Ọdún mẹ́ẹ̀ẹ́dógún 15 point yes 15 years ni mo fi kọrin ní choir church our Saviour's Church Tafawa Balewa Square. Ọdún mẹ́ẹ̀ẹ́dógún 15 years ni mo fi kọrin ní choir tá a máa wọṣọ ní Sunday tá à ń kọrin torí mo like orin kíkọ ní church. Ṣùgbọ́n sì ìráyè ṣe ẹ̀ mọ́ ṣùgbọ́n alàgbà ni mí ní church tí mo ń lọ sìn St. Jude's Anglican Church Magodo GRA níbi alàgbà mi níbẹ̀. Mo jẹ́ ọmọ ẹgbẹ́ medical sub-committee níbẹ̀. Àwa là ń run clinic church wa ọkàn bẹ́ẹ̀ so bí ṣe ń rọra ṣayé mi díẹ̀díẹ̀. Ìjọ tá a bí àkọ́bí wa ni ìjọ tá a bí àkọ́bí ṣe rí jọ yẹn ní University College Hospital ní àwa nígbà yẹn tí mo ń kọ́ṣẹ́ obstetrics and gynecology lọ́wọ́. Ó wá jẹ́ pé ọjọ́ yẹn gangan mo wà on duty ní labour ward èmi gangan ṣùgbọ́n nígbà yẹn àárín ọgbà là ń gbé ìjọba fún wa lé láàrin ọgbà so àwọn neighbor mi náà bá mi gbé ìyàwó mi wá. Kò sí fóònù nígbà yẹn 1981 kò sí fóònù so kò sí pé kán pè ẹ́ pé ìyàwó ẹ wọ́n kàn gbé dé ni kí ló dé wọ́n ní ó ti bẹ̀rẹ̀ sí ṣe èmi dẹ̀ ní operation tí n fẹ́ ṣe ní tíátà tó ti prepare tó ti ready. Mo rántí ọmọbìnrin náà Ìgè ni ọmọ ẹ̀ fi ń bọ̀ alákọ̀ọ́bí dẹ̀ ni so kò lè bí so èmi ni mo máa ṣe operation. Ó ti ready ìyàwó dẹ̀ rèé ó ti lọ lé bọ́ kí ni so mi ò ní choice wọ́n láti lọ ṣe operation pé Ọlọ́run ṣàjẹ́ kó bímọ ẹ ní ayọ̀. Àwọn other doctor wọ́n look after mi tẹ́ mọ̀ bí mo ṣe ṣe operation yẹn jọ náà ṣàṣe gbogbo nǹkan tó wà pé kí n ṣe tán kí n lọ wo alpha nígbà tí màá fi jáde ọmọ ti jáde ìjọ yẹn ni mo fi pé ìjọ tínú mi dùn jù. Sunday báyìí Sunday wọ́n bá pè wá pé bàbá my father ó sì kó wọ́n ti gbé wọn lọ sí hospital nìbàdàn èmi wà lẹ́kọ̀ọ́ gba kó sí mọ́tò wa mọ́tò débàdàn within 1.5 hours mo ti dé hospital. Bí n ṣe dé hospital yẹn wọ́n ti gbé bàbá lọ tíátà ṣùgbọ́n wọn ò tí ì kùn wọ́n lóorun o. Ṣé ẹ fẹ́ wò wọ́n kán tó kùn wọ́n lóorun tó rán fẹ́ ṣe operation fún wọn ni ikùn wọn wú ni. Mo ní kò need pé tán bá ṣe tán màá rí wọn ò kún tíátà wọn kú sórí tébù rẹ̀ mo sùn àkún ká pé mo dẹ̀ lọ wo bàbá ìṣe ó lè ní nǹkan tó fẹ́ sọ fún mi. Mo ní no ọkàn mi balẹ̀ kó máa padà. Mo ní kò need pé tán bá ṣe tán àlè wọn àlẹ́bà sọ. Ìráìsì funfun pẹ̀lú ẹja tútù ẹ má ṣe ẹ̀yẹ. Rice funfun white rice and fresh fish very fresh
when I say fresh fish iṣu òkú èkó ṣe tilapia tó yẹ pé tẹ bá bù báyìí pure white tí ó bá ti off white mi ò ní jẹ. Ṣẹ́rí tilapia ó jẹ́ ẹja tó ní scale so àwọn oil ẹ̀ ó dáa fún ọkàn especially orí ẹ̀ tó bá tóbi orí yẹn ṣẹ́rí tá a bá bẹ̀rẹ̀ sí jẹ ojú yẹn la máa fi lẹ̀ sí last. Kínní la máa ń ṣe daddy and mommy yẹn ni pé àwọn ọmọdé ọkùnrin àti àwọn ọmọdé obìnrin wọ́n ṣáà máa bára wọn ṣeré erépá àmọ́ nǹkan kan ṣùgbọ́n a ṣáà mọ̀ pé tá a bá sobìnrin mú inú wa kàn máa dùn yàtọ̀ nǹkan àti ẹ̀ mọ̀ ìtumọ̀. Health care ó wọ́n àti ṣe ìtọ́jú aláìsàn ó ti wọ́n gan-an sìn ó ti wọ́n gan-an nísìn. Ẹ ti gbọ́ nípa iye tó ń ta oògùn tẹ́lẹ̀ àti iye tó ń tà sìn. Ní ọ̀sẹ̀ kan sẹ́yìn madam ìyàwó wọ́n wúkọ́ wọ́n ní chest issue. Ìgbà tí mo ń lọlé lálẹ́ wọ́n á ya chemist àdúgbò wa pé kí n ra oògùn kọ́ fún wọn. Mo bá nawọ́ sí tó wù mí mo mọ oògùn kọ́ yẹn dáadáa 17,000 a bottle of cough mixture. Yes, 17,000. Mo ra o kí la fẹ́ ṣe ìgbà tí mo délé mo sọ fún ǹjẹ́ mọ̀ pé torí ẹ lè ra tán sí kan máa fi ṣe kinní kan máa mú kan máa pé 17,000 so now ìyẹn nìkan kọ́ gbogbo àwọn nǹkan tá a máa ń lò fún operation níbí ó ti wọ́n. Àwọn okùn tá a fi máa ń so ìfun àwọn plaster àwọn ó ti wọ́n gbogbo ẹ ti wọ́n. So nǹkan ìmọ̀ràn kínní tí mo fẹ́ fún ìjọba ti ṣe dáadáa o wọ́n ti dá health insurance scheme sílẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò tí ì mọ̀ ń pa ẹ̀. Torí náà ìkíní tí mo fẹ́ sọ ni pé àwọn tó ń ṣe ètò health insurance scheme yẹn kán túbọ̀ múra sí ìpolongo ẹ̀ kó gbalẹ̀ kan nítorí ṣe bá wo bí insurance scheme yẹn ṣe ń ṣiṣẹ́ ó fa ọgbọ́n yọ. Àwa tá jókòó bí sẹ́yìn wọ́n ní ìwọ dá 10 naira ìwọ dá 10 naira ìwọ dá 10 naira ìwọ dá 10 gbogbo àdá 10 naira wọ́n á kó 70 naira yẹn wọ́n á kó jọ fún oṣù kan. A ní pé tí lágbájá tó bá sick o ara 70 naira yẹn la máa ná bóyá gbogbo owó tá a máa fi treat ẹ̀ ó lè má ju 6 naira lọ a sì kù 64 naira. Ó dẹ̀ ṣe é ṣe bóyá pé ìkankan náà àwọn tí tó dáwó yẹn kó má lò owó yẹn wà ń bẹ̀. So ìyẹn ó fa gbọ́n yọ health insurance scheme ó fa gbọ́n yọ ibẹ̀ òun ló ń lò lamẹ́ríkà òun ló ń lò ní UK tó dẹ̀ ń ṣiṣẹ́ ṣùgbọ́n nílùú wa bí mo ṣe sọ kò tíì tanná kalẹ̀ púpọ̀. Ìkejì nítorí nsìn ní Lagos State bá ṣe gbọ́ pé àwọn tán ti ṣe kò tíì ju 25% gbogbo population. So ìmọ̀ràn àkọ́kọ́ nìyẹn bí health insurance yẹn bó ṣe máa kárí ayé dáadáa. Ìmọ̀ràn kejì náà nípa health insurance yẹn pé nísìn èyí tó wà nílẹ̀ nsìn ó níwọ̀nba nǹkan tó cover pé so tíjọba tó bá lè fowó kún owó tí wọ́n ń san dípò 500 wọ́n lè ní 1000 ṣùgbọ́n kán wá fi kún àwọn nǹkan tó ṣe é cover. Torí nsìn tẹ́ bá fẹ́ ṣe operation ńlá kò cover ẹ̀
kò cover ẹ̀ but tán bá fowó kún iye tó ń san yẹn kán dẹ̀ jẹ́ kó cover ìkejì. Ìkẹta nípa oògùn ni pé ṣé rí gbogbo àwọn oògùn tá à ń lò wọ́n kó wá látòkè òkun ni kí ló dẹ̀ fà tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ní àwọn ilé-iṣẹ́ tó ń ṣe oògùn nílùú wa yìí kí ló ṣẹlẹ̀ gbogbo wọ́n ti pàfùkà láìpẹ́ yìí ẹ gbọ́ nípa ìkànnì wọn tó ní àwa ń lọ Ghana o a lè dúró bí mọ́ kí ló dẹ̀ fà kò síná kò sómi kò sí Boko Haram tí ìjọba wa tá bá lè tún jókòó pé gbogbo àwọn ilé-iṣẹ́ tó ń ṣe oògùn báwo la ṣe fẹ́ gbé wọn padà wá ká bẹ̀rẹ̀ sí máa ṣe oògùn tiwa ṣe rí India tẹ́ bá lọ India àwọn bí èrò ṣe pọ̀ tó ní India èrò dẹ̀ pọ̀ ń bẹ̀ bí over a billion wọn ò fi healthcare wọn ṣeré o àwọn India wọn ò jìyà healthcare oògùn táṣẹ́rẹ́ ni wọ́n rà mo ti wà ń bẹ̀ mo ti lọ bẹ̀rẹ̀ so ó ṣeé ṣe nǹkan tó ṣeé ṣe ni pé tá bá ń ṣe oògùn wa fúnra wa kí owó ẹ̀ kó má wọ́n jù káwọn èèyàn lè rà á. Inú mi dùn láti gbọ́ pé wọ́n fẹ́ ṣe nǹkan tó jọ bẹ́ẹ̀ mo gbọ́ tí Minister for Health Federal tó sọ nǹkan kan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn pé ìjọba wọn ti wá 25 billion naira kan tí wọ́n fẹ́ fi ṣe àwọn iléeṣẹ́ tó ń ṣoògùn nǹkan kan Ọlọ́run á fún wọn ṣe tí wọ́n bá lè ṣe á dà àwọn ìmọ̀ràn tí mo fẹ́ fún ìjọba ni. Aláròyé.